jẹ́ kí n mú láti. Àwọn yẹn ń wẹ̀yìn kí wọ́n máa mẹ́kọ́ àwọn yẹn ń wẹ̀yìn. Ẹ bá wẹ̀yìn ẹ̀yàn mọ́. Ẹ má jẹ́ wọ́n ra dùdú ẹsẹ̀ ẹja súnmọ́ wọn ká lọ́sẹ̀ bíyà o torí ọwọ́ ni wọn. Wọ́n ní wọ́n ti kàmínà wọn. Oyo tún yá. Káwọn gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kí gbogbo wọn náà bọ́ bí wọ́n. Bóyá ká sí bọ́tà. Bóyá ká sí bọ́tà. Ká para mọ̀ kájà ni táwọn lọ ká. Kí ni àjọ ẹ̀sìn sọ́ọ̀tì? Ṣé ẹni tí wọ́n ti wá jà lọ́dọ̀ ọ̀nù? Ká bá dáni ní ìsanwó wọn máa gbì. Ní táwọn ìsọ náà ní ìgbà sọ́dọ̀ kan ni. Ìbílẹ̀ yìí sáré wá. Okay, Minnie, you can't come.
kọ́ ni ọmọ ìjọba ẹ̀rọ ní kọ́ wọ́n ní o máa kọ́ ni wọ́n ní ìlẹ́nu gbogbo yóò rẹ̀ yóò rọ̀ ní kọ́ wọ́n ní kí o máa jẹ oru ìjọba ní sọ́dọ̀ kọ́ ni ni ẹ̀yọ́ bí owó ìṣèlú. ẹni dé alábẹ́ náà sásí àdótọ́ máa ń gbà pọ̀jù àdótọ́ máa ń gbà ṣòro yóò wá aṣọ wọ̀ yóò wá aṣọ lọ́pọ̀ fún yín ẹ̀wà nínú àkàtàkẹ́ tó ń sọ. wọ́n ní ẹ̀ṣàṣẹ́. àwọn ọlọ́dún tó lọ ojú ó yẹ wá àti wọ́n wá lọ́dún ọdún ni yóò tún wá yẹ wájú ọdún tó lọ lọ o. torí akójíjẹ mímu rẹ wá ni. ṣé ekuru ọ̀sán ẹ̀ fi sí ṣá. ekuru ṣé ẹ fi sí yẹn. ẹ sábà wù mí. tó ẹ̀kọ́ rẹ o ọwọ́ mẹ́wàá obìnrin fi bá sí rí ẹ̀kọ́ òyìnbó nímọ̀ Ọ̀ṣunronke Ìyábọ̀ ọba fọwọ́ ọba fi bàṣírí rẹ̀ sọ́wọ́. ṣẹ̀wọ̀ àti gbogbo ọmọ agbó. a fi bàṣírí rẹ̀ ṣàgé ẹ má jùlọ náà kẹjẹ kó tó rí kan. tó lẹ́yìn ọdún yìí wọ́n á fi mọ́tò tuntun wọ́n á fi tá lọ́rẹ́ wọ́n á fi lé tuntun wọ́n á fi tá lọ́rẹ́ ó mọ̀ ní kẹjẹ kó tó rí kan o ẹ bọ̀ pọ́dọ̀ ọdún bẹ̀rẹ̀ fi ṣe fún yín lóúnjẹ ìṣẹ́jú tó máa ń fún yín lóúnjẹ nínú ilé ẹ má jẹ́ kó jẹ ibi àárẹ̀ má jẹ́ ó pa o ibi ọ̀sẹ̀ má jẹ́ ó pa o má jẹ́ owó tí o gbogbo orí kọ̀ọ̀kan tó wà bí náà lónìí má jẹ́ owó tí o. Ìjọba tí wọ́n ṣe ọkọ̀ láti rí ọbẹ̀ àwọn tó fi tu ọgbọ̀nà tó bá lókun bí dẹ́gbẹ̀ gbà àti rí wọ́n máa tú ní. Ọ̀lẹ̀ rẹ o, ọmọ kékeré bá pọ̀ ọ̀lẹ̀ yóò lọ ọ̀lẹ̀, tábìlàgbọ́ bá pọ̀ ọ̀lẹ̀ yóò lọ ọ̀lẹ̀, gbogbo yín bá tọ wọn lálá yóò lẹ̀ mọ́ yín lọ́wọ́. Ọ̀ṣunronke Ìyábọ̀ owó ńlá ńlá yóò lẹ̀ mọ́ ọ lọ adé ńlá ńlá yóò lẹ̀ mọ́ ọ lọ ọmọ ò ní kú mọ́ ọ lọ wọn náà ní dòkú sí gbogbo ọmọ ẹgbẹ́ rẹ kọ̀ọ̀kan wà ní ikú. owó ńlá yóò wá lẹ̀ mọ́ ọ lọ adé ńlá ńlá yóò lẹ̀ mọ́ ọ lọ wọ́n jẹ́ wọ́n náà kọ́tà wọn tó rí kan tó òfin lọ́mọ aláyẹ̀ ń pèkúrú Ọ̀ṣunronke Ìyábọ̀ ọmọláyé wò fún ọ ní ìrìn ayọ̀ rẹ ọmọláyé wò fún ọ ní ìrìn owó rẹ kò wà ní nàkàtàkọ tó rí kan ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn wà dúró tí ọ àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ náà gángan nu wọn ni wọ́wọ́ tí o ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ lákàrà bá wọnú epo ariwo owó ni wọ́n ń pa o. Ọ̀ṣunronke Ìyábọ̀ owó ńlá náà wọ́n fi wọ orí o ajé ńlá náà wọ́n fi wọ orí o ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wà dúró tí o kò ní nàkàtàkọ tó rí kan o èèyàn tákàrà bá ọmọ ẹ̀kọ́ báyìí ariwo owó ni wọ́n ń pa owó ò ní wọ́n lólè rẹ̀ ẹgbẹ́ inú igbó ẹgbẹ́ inú omi ẹgbẹ́ àárín èṣù ẹgbẹ́ àárín ọ̀gẹ̀dẹ̀ ẹ wá sáré tètè báyìí nítorí Ọ̀ṣunronke Ìyábọ̀ àti gbogbo àwọn agbó rẹ̀ mọ̀jẹ̀ kankan ó rẹ̀ dànù o mọ̀jẹ̀ kankan ó rẹ̀ dànù o bá a ti wá sọdún ọdún tó wá yẹ wá bá a ti ọdún tó lọ tó yẹ wá yá tó wá sí tọ́dún kó tó wá yẹ ayé tọ́dún tó lọ lọ ìyẹn tí ó gbé mọ́tò wá bí ìlọ́dún yìí yóò gbé mọ́tò wá lọ́dún tí ń bọ̀ o. ẹ̀wà rẹ o Ọ̀ṣunronke Ìyábọ̀
ọmọ aráyò ní bẹ wa rẹ jẹ́ o ọmọ aráyò ní bẹ wa rẹ jẹ́ o wọn ò ní fojú ẹwà rẹ wọn ò ní fi gbolẹ̀ gbogbo àwọn ọmọ agbó rẹ náà gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ gbogbo ẹ̀yin ọmọ agbó rẹ ọmọ yóò ní kú o. àṣẹ gbogbo tí bá ń dùn yìí lọ́kàn ní kọ́rọ̀ yàrá yìí láti wákàtí ọ̀rọ̀ yìí àmì òye nímọ̀. Oore yé. ẹ tí ò ṣètò yìí kò wá ní jẹ́ ọ̀rọ̀ rárá ẹjọ́ ayé ẹjọ́ ọ̀run ẹ tí ò ṣètò yóò ní jẹ́ ọ̀rọ̀ rárá tó ọ̀gẹ̀dẹ̀ rẹ o tọ́gẹ̀dẹ̀ bá pọ̀jù nínú rẹ̀ díẹ̀ ni. Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ àdọ́wà dí ọ̀ṣunwó àdó dí ọ̀ṣọ́lá o ní nàkàtàkọ tó rí kan wọ́n gbọ́ àwọn ọmọ agbó rẹ náà wà ní nàkàtàkọ tó rí kan nítorí pé kí ni wọ́n ló ní kí n máa pè olóòsì máa dá mi lóhùn o ní kí n máa já olóòmọdé ó jẹ́ o ní kí n máa tún olóòmọdé ó jẹ́ o tún wá fi ọlá rẹ o tún wá fi bẹ lọ́hùn lónìí fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ bí wọ́n máa fi mọ́tò tó gbàgbà ní. Watermelon rẹ o kíní apò èyìnbó ayé rẹ̀ máa ń dùn. Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ ayé rẹ̀ ó dùn sòwò gbogbo ọmọ ẹgbẹ́ rẹ̀ ní ayé wọn máa dùn sòwò ayé yóò dùn sọ̀lá náà kájọ́ká tó dùn lágbára ọ̀tọ̀ ní ilé ayé ó tó di ọ̀nì ètò oṣù tó ń bọ̀ gbogbo yín ẹ wá dúpẹ́ ayọ̀ ẹ wá dúpẹ́ rere. tó ẹ pàdé o gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ àtọ̀ṣunrónkẹ́ náà àti gbogbo àwọn ọmọ yín pátá ẹ wà ní wọ́wọ́ tí o ẹ ní wájú tí ẹ ní mẹ́kẹ̀jẹ́kẹ́ tó rí kan ẹ ní fọ́nkọ̀sẹ̀lẹ̀ àpò ibi tẹ́ ti mówó tẹ́fi wá ran Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ tẹ́fi wá ràn lọ́wọ́ Elédùmarè yóò wà fọ́pọ̀rọ̀ pọ̀ Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ wọ́n náà ní wọ́wọ́ tí o kò ní mẹ́kẹ̀jẹ́kẹ́ tó rí kan kò ní fọ́nkọ̀sẹ̀lẹ̀ àpò kò ní sáré kò ní gun yàrá ọ̀sán rẹ o. tó wọ́n tún ní àṣàdúrà fún bàbá olódò Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ wọ́n ní nínú igbó lọ́sàn wà tọmọdáyé ń lọ lànà lọ́ba olówó ayé yóò lànà owó wa kọ́ yóò lànà ajé wa kọ́ ṣé mo gba àwọn ọmọ agbó rẹ náà wọ́n ní ká ṣàdúrà fún bàbá olódò náà ọmọ tó ti mọ̀ ní bàbá ò ní kú o ọmọ tó ti mọ̀ ní bàbá ò ní kú o ìyàwó rẹ ò ní kú wọn náà ní tó kù sí ìyá mi yé nímọ̀ yóò wà gbé ọ lọ́wọ́ sókè gbogbo ọmọ rẹ ti bẹ lókèrè wo ò ní fi ọmọ ní fún ọ tó bisikíìtì rẹ o wọ́n máa ń jẹ́ dé lóyìnbó wọ́n máa ń jẹ́ dé Amẹ́ríkà yìí. Ọ̀ṣunrónkẹ́ Ìyábọ̀ igbó olómù Elédùmarè yóò wá fi àyè gbọ̀ngbó olómù yìí. ó mọ ralé ó mọ ralẹ̀ ńbẹ̀ ni. mi mẹ́tò ni èmi ò fọ́ ìyá mi ló ń jẹ tèkótèkó. ọmọ mi ò ẹjọ́ mo ti ṣe fídíò mo ṣe mọ tó súùtì rẹ o ọmọ kékeré bá rí súùtì inú rẹ àdó ṣẹṣẹ olówó ayé òfin wọn lálẹ́ fi wá rí o alájẹ lálẹ́ ọ̀sàjẹ lálẹ́ fi wá rí o. àwọn tó wà lórí ibẹ̀ máa tó oúnjẹ 5 ìgbà ní ìwọ̀n ló máa ń lò lè rà ní ìwọ̀n yìí pé lè rà.
àní owó tí ẹ. tó Osunronke Ìyábọ̀ ò ní wọ́wọ́ tí o ò ní wájẹ́ tí o lẹ́yìn ọdún wọ̀nyí ilé tuntun mọ́tò tuntun kọ́ sọ́mà tí ó ṣe ìyá mi èyí nígbà yóò wá tì wá ní o tó gúgúrú rè o wọ́n láyé gúgúrú ta ayé yóò ní ta o gbogbo àwọn ọmọ agbó rẹ náà ayé wọn ò ní ta o bàbá olódò náà ayé rẹ ò ní ta o gbogbo ẹ̀yà fẹ́ẹ́ fẹ́ẹ́ tẹ̀lé wá náà gbogbo ẹ̀yìn mídíà náà ayé yóò ní ta o ọwọ́ ilé ìgbòho yín o wọn ò ní fọdé yín wọn ò ní wá fún yín nù sáré o. ohun 2FM. èyí ohun 2FM ọwọ́ ilé ìgbòho yín o iléeṣẹ́ yóò ní jóná o iléeṣẹ́ yóò ní wọlé o. oyin rèé o inú gbọ́dọ̀ yín ọ̀sán ọmọláyé lọ lànà ọba ọmọláyé wọn lànà owó kan wà adùn oyin ó yàtọ̀ sí ìrèké adùn oyin ó yàtọ̀ sí ṣúgà ọ̀rọ̀ bí adùn bí adùn kò ní tọ́nu ọ̀rọ̀ wa o. tó bá pẹ́ bá mọ̀ bí wọ́n ṣe ń ṣàríyá mi ẹ̀ ní máa tẹ̀ ní máa rojọ́ àwọn tó wà sálẹ̀ odò wọ́n pọ̀ ju ní 100 kọ̀ọ̀kan ní kàkó máa kọ́ pé bàbá ọpẹ́ ìyìnbó ẹ bá sọ story tó bá mọ bá ìyá ṣe ń lọ. kìnìún ìyìnbó rẹ o oore ìlú òyìnbó wọn fi wá wa rí o. owó ọlá ajé òkúkú sọ ní sọ̀bùjì èmi wá ṣe lọ́dún yìí o èmi náà lórí jíwá gan Lamborghini ibi tó ṣe dé yìí ó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n tó ṣe jù bẹ́ẹ̀ lọ tó ṣe jù bẹ́ẹ̀ lọ. gbogbo ní tó wá ní ìwà nígbà yìí olùpẹ́ pé ìjáde wọn máa dé wá ní ìjẹ́ bá ọkọ̀ bàtà tó fẹ́ lọ́dọ̀ àmà ọkọ̀ mẹ́lọ̀ wá sí torí ẹ̀jẹ̀ ká lọ́dún ìṣe ó sì lè wù ú ọ̀rẹ́ ìjọ púpọ̀ èrò ọ̀fẹ́ tó ṣe máa wà lórí. nígbà tí mo máa ń bá ṣe ló fẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ ayé ò gbọ́. orí bẹ́ẹ̀ ṣe pé mi ò sínú ẹ̀gbìn lọ́dún. Baba pa to gboro ni. Kólé òní parakùn ọmọdé yìí ó dẹ̀ máa rògbò ẹnu pẹ̀lú àṣẹ gbogbo tó yàn báyìí ló wáyé ayé wa àṣẹ orí àpọ̀ inú àjọ bàbá àdégbáyé ni wọn bàbá ṣòfẹ́gbẹ́ ọ̀run wọ́n sọ fún ọ̀pọ̀ ọ̀run bá ṣe pé alágbọ́n àti lọ. ẹ̀yin tẹ̀bílẹ̀ lọ́wọ́ nù gbogbo alápín ó ti dàtẹ́. ẹ bá gbàgbé yàrá a ní kí lè gúdọ̀ wọ́n ti lè gúdọ̀ wọ́n ká lè wà tàbí àyè.
ẹjọ́ máa ń ṣe àjí òkú lọ lójú ọ̀nà. òun ni ò fẹ́ bọ̀ lọ́wọ́ ẹni fẹ́ bọ̀ máa ta o òun ni ò fẹ́ bọ̀ lọ òun ni ò fẹ́ bọ̀ lọ́wọ́ rere ẹni fẹ́ bọ̀ máa ta o òun ni ò fẹ́ bọ̀ lọ. Show me. Àdìgẹ́nì kan máa dúró tẹ́ gbẹ́yìn yóò ṣá. Orí ìyá mi Olómitútù àrùn gidigba lẹ́ odò. Olúwarí màá bọ́ òjò. Ẹgbẹ́ òjò ayé ẹgbẹ́ òjò ọ̀run. Ẹja agbó àjà ìbóyá. Bẹ́ẹ̀ ni wọ́n kọ́ yọ̀ ọmọ kó ṣe yọ̀ ọmọ kó bá ṣe ṣe. ọ̀rọ̀ ẹnu rẹ̀ mọ̀ bó ṣe máa sọ. Ayé òní mọ̀ mọ̀ sọ. Ọ ń jíṣẹ́ náà. Àṣẹ o. Àwíṣe àpọ̀pọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.